lóde òní lọ́jọ́ ẹ̀yẹ yín. àná Nurudeen ẹ̀gbọ́n Táyé lolú ẹ̀jírí ara sókun ẹ̀gbọ́n Fúwádì ẹ̀gbọ́n gbòǹgbò wẹ̀nu ní ẹ̀gbọ́n Faisat. ìyá Súnà Ọlọ́run Tóyìn mosque ní Bàrígà mọ́ gbọ́mọ́ pọ̀ o. alájà Àjọkẹ́ tèmi tó pẹ́ ibi ó bá ti wà mọ́ gbọ́mọ́ pọ̀ o. Àṣàkẹ́ akẹ́wé ẹ̀sùn òpin mo débi alára àgbà èyí dá. ìyá mi Àjọkẹ́ mo wá dé sí Ọlọ́run mo wá dé sí Ọlọ́run ó kà ti lọ. ọmọ òkòrèsè mo máa wá dé sí Ọlọ́run ó kà ti lọ. ìwọ mọ̀ pé wọ́n ní rèsè òfin gbàgbé yìí tó ti fílẹ̀ ò lè parun láìláà. Àjíṣọlá ọmọ àjòkú yọkọ lẹ́nu eléṣè àjíbọ̀rọ̀ tó ti gbàjà. orí Àjọkẹ́ òkú bẹ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. ìpàjà yìí bẹ ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. Àràgẹ̀dẹ̀ gúdù ọba àgbàjà. Àjíṣọlá ni mo gbogbo lé Àlàkẹ́ ọmọbìnrin tẹ̀lú òwúdó. ìwọ mọ̀ pé owó jẹ́ ńlẹ̀ fòkò. ìyá mi alájà Àjọkẹ́ owó jẹ́ ńlẹ̀ fòkò lóbi yín. ẹ wo òkò yìí kò bọ́mọ jẹ́ ńlẹ̀ bọ́kò méjì ìgbélé. ẹni bá bọ́kò méjì ìgbélé bí àwọn tí bọ́bọ́ bá gbélé ní eléṣè àjíbọ̀rọ̀ ọmọọba àgbàjà. ìwọ mọ̀ pé nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọ̀pọ̀ alágádá mi ilẹ̀ wo borí ẹni wá ohun tí mo bá wá bí jù torí ẹ nílò Àjọkẹ́ eléṣè àjíbọ̀rọ̀ ọmọọba àgbàjà. ọ̀dẹ̀lẹ̀ kíní o lè kọjá nígbàjà o lè kọjá nírèsí ẹlẹ́rìí agbègbè wájú ọba. Àjọkẹ́ ọba ní kí ló lè yí gbé àwífọba àpòkóso ọba kó sì kàgbà àdó ọba. ọba ní ó yẹ fílẹ̀ kó mọ́ ọ lo ibi ní pọ́nmọ́ lọ́mọ. Àjọkẹ́ wà délẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ ó lè kọjá nígbàjà ó lè kọjá lẹ́sẹ̀ inú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. ọmọ ẹlẹ́mọ̀ sọ nílé àwọn bàbá rẹ̀ ó lè kọjá nílé sí ẹlẹ́yẹlẹ́ kejì yakunu gbọ́wájú ọba. ọba ní kí ló lè eléyìí yí rí gbé ná ọmọ kágbà àdọba kó sì kóso ọba. ọba ní efílẹ̀ kó mọ́ ọ lọ. ìgbà tó wà á di ẹlẹ́ẹ̀kẹta ó lè kọjá nígbà àjọ lè kọjá lẹ́sẹ̀ ẹlẹ́rìí lè kú ẹ̀rín. ìyá mi Àjọkẹ́ amúgbàwájú ọba. ọba yìí kéré rí iyì túrí gbé ná ọ̀pọ̀ kálá ọba kó sì kàkàn ọwọ́ba. ọba níyè ó níyè ó níyè ó ní ẹ mọ́ filẹ̀ mọ́ ó ní bó bá dijọ́ méje ò ní ẹ lọ́rẹ̀ fi fògùn òde bàbá mi nínú ilé okòrè iṣẹ́ àjíbọ̀rọ̀ ọmọọba. ó ní ọba kí ló dé ọba ní ẹ mọ̀ pé ràn rèsè ní fowó lárẹ̀ rú. orí Àjọkẹ́ ìrẹlẹ́sẹ̀ ní fowó oko ìrẹlẹ́sẹ̀ ní fowó oko ìrẹlẹ́sẹ̀ ní fowó oko kò fẹ́ bí nílé bàbá rẹ̀ nílé Àjíṣọlá. ìran bàbá mi ní fowó kan yáwó ọ̀fà nílé Àjíṣọlá. ọmọọba kẹ́lẹ́ ojú ògùn oko òkòkò yìí ń lé ọ̀hún máa jẹ́ bí ọ̀rọ̀ ìgbọ̀nsẹ̀. Àjọkẹ́ ọlọ́pọ̀ ẹwà ọmọ Àjíṣọlá o. oríire sí àjíbọ̀rọ̀ tó ti gbàjàbọ̀. ìyá mi Àjọkẹ́ ìrẹsì àjíbọ̀rọ̀ tó ti ìrẹsì àjíbọ̀rọ̀ tó ti gbàjàbọ̀. ìyá mi Àjọkẹ́ òun lé ọmọ àsàmù kóróró ọmọ àsàmù kàràrà kórógún lè bá àròbómi ti tán lápò kí orogún lè bá àgbàgbọ̀n omi lọ́gọ́jọ́ òru ní kọ́ká ńláńlá lè bá sórogún jẹ́ ò mọ̀ pé kọ́kọ́ àjùmọ̀fẹ́ yìí wà dọ̀kọ́ kọ́kọ́ àjùmọ̀fẹ́ wà dọ̀kọ́ òun nìkan ṣoṣo kí ní àjùmọ̀fẹ́ wà dílé òun nìkan ṣoṣo. òpó Àlàkẹ́ jowújowú olórí bọ́kọ rẹ̀ nínú oko. ìyá mi Àjọkẹ́ òkòrèsè Àjíṣọlá asọ́ọ́ládélẹ̀ gan kí ló mú mi wá ní oko bàbá yín wá ṣe. kìí ṣe pé mo lálẹ́ lẹ́gàn rárá ẹ̀yìn oko lásán nínú kìjokìjo. Àjíṣọlá kìí ṣe pé mo lálẹ́ lájà èkú lásán nínú kìjokìjo. ìyá mi Àjọkẹ́ bí gúnugún kò sùn wá kórè o àkàlàmàgbò kò sùn wá káàyà. ìgbà tí ẹyẹ lérè ṣe kò sùn ló lọ rè é dání apá sí. mo ní ó ní wọ́n ṣe mọ̀ ní wọ́n ṣe mọ̀ ní wọ́n ṣe mọ̀ ní wọ́n ṣe mọ̀ bóyá ẹyẹ lé sókè àbí òṣogbe nílé nílé. òkòrèsè ọmọ Wòyíra Àjọkẹ́ Wòyíra kó mọ́ bá Àjọkẹ́ Wòyíra kó mọ́ bá ara gbàkigbà.
sọ Àjọkẹ́ wo yíra kó mọ́ bá rẹ̀rúkẹ́rú ìwọ mọ̀ pé ẹrúkẹ́rú àmọ́ bí lala lẹ́nu bí ẹ̀sìn nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ìyá Àlàkẹ́ lọ́rọ̀ túnlẹ̀ fóyún ogúnjọ́ oyún borí balẹ̀ sí ọ̀sẹ̀ lórí alájà Tèmítọ́pẹ́ ó ní bóyún balẹ̀ rẹ̀ dànù ọ̀rẹ́ dànù oyún náà ò sẹ́ ìgbà tí oyún náà ò sẹ́ mọ́ okùn Àlàkẹ́ lọ́mọ̀sùn náà pamọ́ lára ní pópó òjò lónìí Àjíṣọlá ọmọ àjọwúyọkọ lẹ́nu òkòrí ilé ọmọbìnrin tẹ́lú òwòdó ilé ọmọ àti díbòmí jáde nù Àjíṣọlá ọmọ àfisọ́bọ̀ lọ́gùnmọ́ nìtàn ilé ọmọ olómọ lápẹ́ ilé ọmọ olómọ lápẹ́ rán. Àjọkẹ́ ilé ọmọ olómọ lápẹ́ rán orí ọmọ olómọ lápẹ́ rán ní yèyé rẹ̀ ọmọ olómọ lápẹ́ rán ọmọ ọlọ́rọ̀ alágbogbo àsìgbà yìí ti bẹ̀ lọ́nà tó orí ewu yẹn ti dómù odò tù Àjọkẹ́ àṣẹ̀ṣẹ̀gùn yẹn ti dómù odò tù bá ń tẹ ìwọ mọ̀ pé ìwọ́jọ́ tún ewu dé mi ewu yẹn gbà yìí odò tù lọ nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ewúrẹ́ bá sọnù lómù ẹ mọ̀ mọ́ lọ mí rárá Àjọkẹ́ òkò ní bí ewúrẹ́ bá sọnù lómù ẹ dápẹ́ mọ̀ mọ́ lọ mí rárá ta ní bàbá wọn ṣẹgbẹ́ gbẹ̀ràn Àjọkẹ́ bẹ́ẹ̀dì ẹ bá sọnù lómù àpẹ̀ràn ẹ mọ̀ mọ́ lọ mí rárá ẹ mọ̀ wá délé mi ta ní bàbá wọn ṣẹgbẹ́ gbẹ́yẹ mo ní bá kò tọ̀bọ̀ lọ́jọ́ bó sọnù lómù àpẹ̀ràn ẹ mọ̀ lọ mí Àjọkẹ́ ta ní bàbá wọn ṣẹgbẹ́ ta ní bàbá wọn ṣẹgbẹ́ gbẹ̀ràn ó wá rí ibòmíràn gbọ́dọ̀ tó lẹ́dọ̀ lọ́rùn títàdíreke bó bá sọnù lómù Àjọkẹ́ wí fún wọn pé kí wọ́n mọ̀ ṣeré lẹ́sẹ̀ wá pé òun ẹni bàbá gẹ̀ẹ́sì ni kí wọ́n rán sí ọ ó ní bóbìnrin rọ ọ̀gọ̀jọ̀ tó rẹwà tó bá sọnù lómù tó bá mọ̀ ṣeré lẹ́sẹ̀ wá pé òun ẹni bàbá gẹ̀ẹ́sì ni wọ́n rán sí ọ Àjọkẹ́ rèé ọmọ olómù lápẹ̀rán ọmọ olómù lápẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágbogbo àsìgbà bọ́dún tí bẹ́ẹ̀ lọ́nà tó ọmọ olómù mo sí ọmọ olómù mo sí ọmọ olómù orí ọmọ mo sí ọmọ àbúrò kò lówó lọ́wọ́ ọmọ mo sí ọmọ àbúrò kò là ní wọn kò kí àwọn yeye rẹ̀ yá mi Àjọkẹ́ rèé adùn ní ó gbẹ̀yìn alájà Tèmítọ́pẹ́ Àjọkẹ́ wọn gbọ́ nínú ẹnu mi àràgẹ́dẹ́ gúdù wọn bá gbàjà bọ́ nílé ṣé ò bá fi gbá mọ́ èyí tó ti filẹ̀ ò lè parun ikú ẹ̀rín òmò òkò lálàkẹ́ àdìbọ̀rọ̀ tó ti gbàjà bọ̀. Ìyá mi Àjọkẹ́ bá yín dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ìyá àlá ọba bẹ̀bẹ̀ ti bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀ tó mọ̀ ọbẹ̀ yá Látìfù Elédùmarè ọba lè wí lè ṣe ọba lè wí lè ṣe ọba lè jí lè pa ọba tó ń jẹ́ mímọ́ tó pé níbi mímọ́ tó dá yín sí ọpẹ́ lè ní ọmọ bá yín fọjọ́ òní dún lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá lé ayé ẹ̀yin tẹ́ ẹ wá sọdún èyí lẹ́sẹ̀ tẹ̀mí tówó tọmọ ẹni mọ ẹni tán náà ó sáré kó lẹ́yìn òní mọ̀ sáré wọ́n mọ́ ẹni fọwọ́ gbọ́pọ̀ ọmọ sí